bẹ́ẹ̀ ni ó ti ṣẹlẹ̀ báyìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa jó ẹ máa yọ̀ Olúwa ti ṣèyanu ní báyìí àwọn olóṣèlú ó ti kàn wọ́n báyìí wọ́n ti lahùn wọ́n ti jẹ́wọ́ wọ́n ti pariwo síta pé àwọn ò ní gbà fún àwọn Fúlàní dẹrandẹran wọ́n ti wá wọ gàù báyìí o pé wọ́n ti ṣédé gbogbo agbègbè àwọn náà páwọn náà ti rí i pé gbogbo nǹkan táwọn èèyàn ń pariwo yìí pé àwọn Fúlàní ò jẹ́ káwọn lọ sóko pé gbogbo ariwo táwọn èèyàn ń pa páwọn Fúlàní pé wọn ò jẹ́ káwọn gbádùn lóko wọn pé gbogbo ojúmọ́ ló ń gbé àwọn màálù wọn wọnú oko wọn pé kò ń ṣeré mọ́ o báyìí wọ́n ti wá ṣe dé gbogbo agbègbè àwọn lára àwọn sínétọ̀ ló wá jáde síta tó ń pariwo pé in fact pé bíìlì yẹn o pé àwọn máa bẹ̀rẹ̀ láìpẹ́ pé kò sí Fúlàní kankan tó gbọ́dọ̀ gbé màálù ẹ̀ wọ oko olóko mọ́ tó bá fẹ́ sin màálù ẹ̀ wàá lọ máa ṣe nínú agbègbè ẹ̀ wàá máa ṣe nínú compound ẹ̀ ni kò ṣe pé kó máa gbé ẹran kó máa gbé wọnú oko àwọn èèyàn pé nǹkan tó ń dá gbogbo yánpọnyánrin sílẹ̀ débi fi ń pa àwọn èèyàn rẹ o ní ìlú tá a wà yìí. Well, my brother, my sister, still on the matter. Yoruba Nation, no going back. Exactly what it is. Exactly what the people are talking about. Yes, my brother, my sister, this is exactly what it is. And now, no, we have said it times to that number. Either they like it or not, Yoruba Nation shall be actualized. Though my people have come out not quite long and they have been able to make it clear that the only solution, the only solution to this is just Yoruba Nation movement. Either they like it or not. If una like, make una say una don't stop open grazing, consign us. Say una wan bring this law into place. Say that one no consign us. All these ones na just to distract us. But the Yoruba people don't come outside. They don't shout and say like this. Oh, we must go our separate ways. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́. A ó lọ tiwa náà ni kò dẹ̀ sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí. Now, the senators are now coming out one after the other. All the senators, they don't make everybody understand. Say like this. Say everything where people they complain about how these Fulani people they disturb people for their farmland. Say na true. One of the senators come outside, come say in fact, say in local government, say in just go in house relax. Now some farmers rush down, come meet am for house. Say Fulani people. They don't come inside our farm. Say that they disturb us. According to what the senator they talk, he say now in people can't come outside. Come they tell them say all these Fulani people they don't enter their farmland. They even carry all their cow. They chop all their farm produce for inside the farm there. Now in these people, these women, according to the senator, say the women come meet them, come they complain this, they cry, say I beg senator, make you do something about this thing. We they beg you, we they beg you, make you do something. Now senator come say really, so no while I saying go try and best. My brother, my sister, this one will be say it can't happen, it can't shockize everybody. Senator come say as same just carry himself go meet DPO. Tell DPO say CCCO make you go inside these people farm. They say Fulani people they carry their cow, they disturb, they chop all their farmland, they chop everything wey be say them plant for inside their farm. The one wey can shockize everybody, wey shock everybody be say all this DPO instead they made them pursue Fulani comot for inside. In fact, make them comot, pursue all of them comot for inside that state. Say they no wan see them. You know wetin happen? Na in DPO come start to dey beg Fulani. Báwọn DPO ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ Fulani nìyẹn o. Àwọn èèyàn wá complaining fún senator pé àwọn Fulani wọ́n ti gbé ẹran wọn wọnú oko wa, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ oko wa. Pé bá lè ṣe sọ̀rọ̀ títí pé kò rí Ọlọ́run bá lè ṣe máa ṣe nǹkan báyìí bọ́n yẹn bẹ̀rẹ̀ sí ní fi àdá lé wa nìyẹn o pé tá bá ṣe jura ọlọ́pàá àwọn máa pa wá báwọn tó lóko ṣe lọ complain fún senator nìyẹn. Kí ni senator dẹ̀ ṣe o? Senator wá ní pé òkè pò sí wàhálà pé òun máa lọ bá DPO. Bí senator ṣe lọ bá DPO nìyẹn o. DPO nǹkan báyìí láwọn èèyàn wá sọ fún mi, àwọn èèyàn wá nínú oko àwọn Fúlàní máa tuntun bẹ̀rẹ̀ tó ń disturb wọn tí wọ́n jẹ́ kán ṣoko wọn gbádùn. Boy sọ fún DPO kí la dẹ̀ expect pé kí DPO ṣe ni pé kí DPO dẹ̀ lọ sọ fún àwọn people pé ẹ̀yin people yìí ó yá ẹ kó gbogbo nǹkan tẹ́ bá ní pátápátá ẹ kóra yín kúrò nínú ilẹ̀ wa because báwo lẹ ṣe máa wá fi ẹran máa jẹ oko wa á fẹ́ kí gbogbo orúkọ báyìí máa ṣẹlẹ̀.
nǹkan tá a expect pé kí DPO ṣe nìyẹn o. Wọ́n ní pé bí DPO ṣe rí àwọn Fúlàní bí DPO ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ àwọn Fúlàní, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú àwọn pípù, ẹ jọ̀ọ́ ẹ má wá bíbá yìí, ẹ mọ̀ pé oko wọn ni, àwọn lọ́nà àgbàdo, àwọn lọ́gbìn ẹ̀gẹ́, gbogbo iṣu yìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ gbé màálù yín ẹ gbé kúrò, ẹ jọ̀ọ́. Wọ́n ní bí DPO ṣe ń bẹ̀bẹ̀ nìyẹn o. Nǹkan tí ìlú yẹn ti dì rèé o. Àwọn agbófinró tún wá ń bẹ àwọn Fúlàní. Ẹ tẹ̀ wá mọ̀ nǹkan tó tún wá ba gbogbo ẹ̀ jẹ́. Nǹkan tó wá ba gbogbo ẹ̀ jẹ́ ni wípé àwọn sínétọ̀ yìí nígbà tó ń ṣe meeting wọ́n parọ́ pé gbogbo àwọn Fúlàní tí wọ́n ń wọ inú oko àwọn èèyàn tó ń fi màálù máa jẹ oko pé gbogbo wọn pé wọn kì í ṣe ọmọ Nàìjíríà. Ṣé tuntun gbọ́ yẹn? Nǹkan táwọn sínétọ̀ tún sọ nìyẹn o, pé àwọn Fúlàní tó ń fi màálù jẹ oko àwọn èèyàn tó ń pera wọn ní elders, tó ń pera wọn ní darandaran, pé wọn kì í ṣe ọmọ Nàìjíríà. Ìyẹn tí wọ́n ń kọ́. So now gbogbo yín ti wá gbà ń sìn gẹ́gẹ́ pàṣírí ti tú, gbogbo yín ti wá mọ̀ pé gbogbo àwọn abímbódà ń boná ti wá. Báwo ni àjòjì ṣe máa wọnú ìlú wa tí wọ́n dẹ̀ máa gàba lé wa lórí, tẹ́yìn díẹ̀ sọ pé ẹ̀yin olóṣèlú ni yín, ẹ̀yin ìjọba ni yín, ẹ̀dẹ̀ mọ gbogbo kinní yìí, ẹ̀dẹ̀ sọ anything, mọ bẹ́ẹ̀ máa lé wọn kúrò to the extent DPO tún wá lọ ń bẹ̀ wọ́n. Ẹ̀yin èèyàn wa kí ló ń ṣẹlẹ̀? Wetin dey sup? To the extent o, DPO come dey beg these people, say abeg make una no do this thing, make una carry una cow. Na beg we dey beg o, no be say we dey palantia o, no be say we dey ṣakọ o. Ṣé ń gbọ́? Àwọn DPO tún wá ń bẹ̀. Nǹkan tá à ń sọ nìyẹn o, wọ́n ti tà wá fún àwọn Fúlàní, in fact wọ́n ti tà wá fún àwọn àjòjì. Nǹkan tó wá ń ṣẹlẹ̀ tí everybody ṣe gbọ́dọ̀ ṣé tí Yorùbá Nation yìí kò sí nǹkan tó fẹ́ ṣe, kò sí gbogbo wọn ṣe fẹ́ tanra wọn tó nígbà a gbọ́dọ̀ lọ wà ní. We must go our separate ways, and that's exactly what everybody is talking about, that no matter what these people try, no matter how they try to say they want to change the whole thing in our favour, after 8 years gbogbo àwọn people máa lọ, àwọn Fúlàní á tún padà, wọ́n á tún bẹ̀rẹ̀. So tábàdẹ̀ ti lọ wa gbogbo eléyìí ò lè ṣẹlẹ̀. Àṣírí tó wà ń bẹ̀ ni mo gé fún yín yẹn. Àṣírí tó wà ń bẹ̀ mo gé fún yín yẹn. Àwọn ọmọ Yorùbá tí wọ́n gbọ́n tán mọ bó ṣe ń lọ, everybody ti wake up pé you can no longer continue to deceive us. Lè continue láti máa tàn wá láyé, kò jọ́. A gbọ́dọ̀ lọ wa ni. Kí DPO máa bẹ àwọn kílókè àjèjì, kí DPO máa bẹ àjèjì Fúlàní tán pera wọn ní darandaran pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run nínú ilẹ̀ wa tí ò ń ṣe ilẹ̀ tiwọn, kẹ́ ti mọ̀ pé wàhálà ti dé. Ẹ̀yin èèyàn wa, wàhálà ó ti dé. Problem e don show like this so make everybody just wake up. There is nothing like we want to stay. There is nothing like they want to stop open grazing. After these people leave, let's say yes wọ́n lo 8 years, tó máa ti kúrò ńbẹ̀, àwọn Fúlàní máa tún padà síbẹ̀, ìyà yẹn máa tún wá bẹ̀rẹ̀. Bá dẹ̀ ṣe sọ̀rọ̀ yín sìn, kò síbẹ̀ ṣe lè lé àwọn Fúlàní tó ogun lọ́ fẹ́ jà, wọ́n fẹ́ jagun ni. Tẹ́ ẹ̀ bá mọ̀, wọ́n ti pọ̀ bàjẹ́ nínú igbó, wọ́n ti pọ̀ gan nínú igbó báyìí, tó ń pera wọn wọlé, tó ń gbọ́rí ọkọ̀ ojú omi wọlé. So ìyẹn làá fẹ́ dúró dè. United Nations gbọ́ gbogbo bó ṣe ń lọ. Ẹ̀yin náà ṣàgbọ́ news tó jáde ní àná àbíjẹta ni, tí United Nations pariwo pé pé gbogbo àwọn ọmọ Nàìjíríà pé bí màá ti bẹ̀rẹ̀ sí ní pa wọ́n, pé in fact Nàìjíríà náà ti wá join àwọn country, ó ti join àwọn èèyàn tó jẹ́ pé àwọn country tó jẹ́ pé ebi ń pa lágbàáyé. Nàìjíríà náà ti join àwọn Somalia, pé ìbọ̀tán ó máa bó ní stage kan tó máa declare pé ebi ti dé, pé kó tó lè dé stage yẹn páwọn èèyàn ti kú gan. Páwọn èèyàn ti kú gan pé torí ebi tó fẹ́ wọ Nàìjíríà in the next 2-3 months. Ìyẹn lẹ́yìn wá jókòó pé wọ́n Nàìjíríà ni. A ti sọ pé anybody tó bá pariwo restructuring pé kán lagi mọ́ lórí. Bẹ́ẹ̀ ni ẹni ọmọ Yorùbá tó bá pariwo restructuring fọ́gi mọ́ wọn lórí, because àwọn people yìí wọ́n ń jà fúnra wọn ni. They are not fighting for us. Yes, they are fighting for their own pockets. They are not fighting for us. So that is why everybody needs to wake up. Everybody needs to lajú. A gbọ́dọ̀ la etí wa, because ṣé na like this we go dey dey ni. Kí a whole DPO kó máa bẹ Fúlàní lásán tó yẹ pé àjèjì ni wọ́n, kó máa bẹ̀ wọ́n. They are not. In fact, when that senator made it clear that all these so-called elders, all these so-called people that call themselves elders,
They are not even Nigerians. They are not Nigerian citizens, and they call themselves elders, and they are there all over killing our people, buying our people at will, stopping them from going to farmlands. Yet they are not Nigerian citizens. Immediately I heard that, orí mi ṣe gbágán. So gbogbo yín mọ̀ pé àwọn people yìí àjèjì ni wọ́n. Ẹ dẹ̀ jẹ́ kí wọ́n máa ṣe gbogbo, kán máa gallivant, kán máa gàba lé wa. No, 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 no. Ẹ̀yin ọmọ Yorùbá, a gbọ́dọ̀ lajú wa. We must wake up. Enough is enough. No going back in here, Yoruba Nation. No going back. Not shini. And exactly what it is. Now, so you go be. All right, my brother, my sister. This is exactly what we are talking about. Yoruba Nation. No going back. Yoruba Nation. No shini. Until I come your way next time. If this one is your first time of joining us on this channel, my brother, my sister, try your best to subscribe to this channel, and then make sure you like and then share. Until I come your way next time, I say bye for now.